big tension in Ojota as police reportedly killed 2 Yoruba nation agitators during rally. On Monday morning, fear struck a peaceful rally in Ojota, a suburb of Lagos, Nigeria, as police reportedly killed 2 Yoruba nation agitators. The rally, which was organized by the Yoruba Nation Group, was intended to be a peaceful gathering to advocate for the rights and autonomy of the Yoruba people. However, the report stated that tension escalated between the agitators and the police, leading to the shooting of the 2 individuals. The identity of the victims have not yet been released. However, eyewitnesses claim that the police arrived at the scene and shot tear gas to disrupt the crowd, resulting in the death of the agitators. The Yoruba Nation Group have released a statement condemning the violence and calling for the investigation into the incident. This strategy serves as a reminder of the ongoing struggle for justice and equality in Nigeria and the need for peaceful resolution and dialogue in addressing these issues. My thoughts and condolences goes out to the family and the victims of all those affected by the tragedy. Bàmí Professor Banji ẹ ṣáà ti rí tó ṣẹlẹ̀ ńsìn Ìgbòho ṣàwábàmí àròlé bàbá tẹ́ntẹ́ ti rí tó ṣẹlẹ̀ ńsìn mo sọ fún yín mo ní ẹ jẹ́ kán arrange fún wa nírinṣẹ́ yìí sínà nírinṣẹ́ kí láì fi àtáàkì wọn bá nǹkan tá a lè ṣe àti ṣe o ṣó ti yé yín bọ̀ wọ́n ti pa àwọn èèyàn méjì lára wa o wọ́n ti pa àwọn èèyàn wa o ẹ ṣáà rojú mọ́yé pọ́n wọ́n yin gbogbo ẹ̀ wọ́n tún ti tí àgàsí wa lójú tí àgàsí náà tún fi lé wa níwọ̀n bá bọ̀ àwa o ẹ ṣáà rí ẹ̀rí pa ti dáná sun mọ́tò tiwọn náà àwọn náà sá lọ ni wọn ò ní lọ wọ́n lọ rí fọ́ọ̀sì ara wọn yapa gan bọ̀ kò yẹ kó lọ bẹ́ẹ̀ kò sínú iṣẹ́ kò sẹ́nìtì ẹ ṣáà ti rí bẹ́ẹ̀ no problem. Oòduà agbó ní gbọ̀dálẹ̀ Ṣàtìgbò ló ń sọ̀rọ̀ èmi ọmọ yín náà ni ṣó ti yé yín bọ̀ ẹ̀ fún wa níṣẹ́ kọ̀ọ̀kan tá a ní àti lò àwọn náà farare lọ o but kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti pa méjì lára wa o wọ́n dẹ̀ ti gbógun yẹn. Banji Agitators ẹ̀yin lè wọ́n ti pa àwọn èèyàn wa o wọ́n ti pa àwọn èèyàn wa o wọ́n ti pa àwọn èèyàn wa o gbogbo abẹ́sílẹ̀ fún ibà wọ́n la máa ṣẹlẹ̀ wọ́n ti pa àwọn èèyàn wa o ṣẹ́tìrì wọ́n la máa ṣẹlẹ̀ wọ́n ti pa àwọn èèyàn wa o station yà máa sùn àtàkì wọn a máa sùn station táwa yìí a máa sùn wọ́n ti pa àwọn èèyàn wa ṣẹ́tìrì ẹ ṣáà ti rí ojú ọjà ń ṣẹ̀jẹ̀ o Ṣàtìgbò ló sọ wọ́n ti pa àwọn èèyàn wọ́n ti pa méjì inú àwọn èèyàn mi o wọ́n ti pa àwọn èèyàn wa ẹ ṣáà ti rí wọ́n ti pa méjì inú àwọn èèyàn wa o ṣe ti rí òun lélẹ́yìí o wọ́n ti pa àwọn èèyàn wa o straight bullet ẹ ojú mọ́ ẹ.